Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà ni mo bá yín. Mo kí gbogbo yín o, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ìyá, mo kí bàbá, mo kí everyone. Please continue to subscribe. Ẹ̀yin tẹ́ ti subscribe, may God continue to bless you. Ó ga jù, ó ga jù. Àìsàn kan tó ń dojú tó olóògùn, àìsàn tó mú olóògùn tó lóògùn gan tí ò mọ bó ṣe yẹ kó ṣe mọ́, àìsàn tó mú olóògùn lú tí ológun jù síbí tó jù síbí tó jù síbí tí ò mọ bó ṣe yẹ kó ṣe, tó wá mú ológun lù tó sọ di onírọ́, àìsàn tó mú dókítọ̀, gbogbo dókítọ̀ pátápátá tó sọ wọ́n di onírọ́, àìsàn tó jẹ́ pé ó mú ọkọ kò jẹ́ kọ́kọ́ ṣe déédé mọ́. Láti kékeré tó bá ti mú ọkọ ò tún ṣe déédé mọ́, nǹkan ọmọkùnrin àbí ọkọ ò tún ṣe déédé mọ́, bó sì jẹ́ pé obìnrin náà ló mú. Ó mọ̀ ga o. Tó bá yá wọn ní ẹ mọ́ jẹ yìí, ẹ mọ́ jẹ tán, ẹ mọ́ nàró, ẹ mọ́ ṣe gbá. Àìsàn tó jẹ́ pé ṣíṣe ló máa break down gbogbo system. Èyí tó wá dùn mí jù tí àìsàn ń ṣe, òun ni nǹkan tó ń ṣe láàrin lọ́kọ-láya, tó jẹ́ kí ọkọ ṣe déédé, nulẹ̀. Òun ló ń dùn mí jù o. Àwọn ọkùnrin míì Ọlọ́run ti kọ wọn márùn fún wọn nítorí àìsàn yìí. Dẹ̀kẹ́rì ni wọ́n fi bí ọmọ méjì nínú ẹ̀. Kí ló wá dé? Wọ́n á ní not enough insulin in pancreas. And pancreas is not working well or enough sugar level. Àìsàn tí mò ń sọ yìí òun ni àìsàn tí wọ́n pè ní diabetes. Wọ́n á ní high level of glucose in the blood. Pancreas kò secrete insulin, all sorts of things. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run? Àìsàn yìí wá ṣe táwọn dókítà bá tírìtì mí lénìí, ọ̀tọ̀ ní tí wọ́n tírìtì lọ́la, tí wọ́n bá fún yín lénìí, ọ̀tọ̀ ní tí wọ́n fún yín lọ́la. Wọ́n á ní ẹ gbọ́dọ̀ négbò nítorí pé kí ni wọ́n ò mogún ẹ̀. Àìsàn tó múyàn tó ní kẹ́ mọ́ légbò, kí ló dé tí wọ́n ò lé àìsàn yẹn lọ kí wọ́n tún lé ègbò rí ẹ̀? Ọlọ́run ló wá gbà wá lórí àìsàn yìí o. Arímọ́ wọ́n ní type 1, type 2, wọ́n ní type 1, wọ́n ní genetic, wọ́n ní type 2, wọ́n ní maybe related to diet, bí àkàn tẹ̀ ń jẹ. Òun la fi wá sọ fún yín pé go natural. Ẹ lọ natural, ẹ padà sílé. Láyé ìjọ́un àwọn baba ńlá kú baba wa, wọ́n á jẹyán láàárọ̀, wọ́n á jẹyán lọ́sàn-án, wọ́n á jẹyán lálẹ́. Wọn ò mọ báwọn ṣe ń jẹ, wọ́n ń jẹ bó ṣe wù wọ́n ni. Ó ní kinní kan tí wọ́n máa ń pè ní burúkutu, kíní wọ́n fi ṣe dáwà, wọ́n mú lọ ní bó ṣe wù wọ́n, wòran wọn sẹ́. Síbẹ̀síbẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ type 2 diabetes. Nítorí pé kí ni ẹ ti sọ lẹ́nu. Wọ́n ní ẹ lọ natural, go natural. Ìwọ tó ń wo fídíò yìí, ìjọ́ wo ló jẹrú last? Ìjọ́ wo lẹ jẹrú? Irú lẹ fi ṣe rice, lẹ fi ṣẹ̀fọ́, lẹ fi ṣe wédú, lẹ fi ṣe lá. Ìjọ́ wo lẹ jẹrú? Ó ṣeé ṣe tó bá yẹ pé ẹ̀ ń jẹrú lóòrèkóòrè, ó possible kí diabetes mọ́ mú ẹ̀yìn kan, especially tí wọ́n pè ní type 2. Ìgbà tí wọ́n ti sọ wípé majority of it affected by diet. Ṣé ẹ mọ̀ pé irú ó ní lot of advantages tó ń flush? Ó possible ó yẹ kó ti flush gbogbo àwọn pancreas tí wọ́n wà effective. Ó ṣeé ṣe kó ti flush ẹ̀ dànù dípò tó jẹ́ pé kò ní jẹ́ kí insulin kó work perfectly. Insulin ó ní hormone tó ń regulate glucose. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ padà sílé. Nigella sativa seeds tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ nípa ẹ̀ ní almost 2000 years ago, tí generation yìí tí wọ́n wá ń ṣe research lórí ẹ̀, tí wọ́n dẹ̀ ń rí benefit. Wọ́n sọ wípé ó ń cure almost all except death. Ànábì sallallahu alaihi wasallam, as reported by Abu Hurairah radiyallahu anhu, ó sọ wípé ẹ máa jẹ seeds yìí regularly. Ẹ̀yin dẹ̀ mọ̀ pé nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam bá ti sọ, ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Ó ti sọ nípa seeds yìí tipẹ́tipẹ́, a dẹ̀ wá ń rí àǹfààní seeds yìí. Òun ló fi sọ wípé ẹ padà sílé, go natural. Lẹ́yìn tẹ́ bá wá padà sílé tán, ṣó yé yín?
ẹ wá gbogbo lé Ọlọ́run lọ́wọ́ ẹni ẹ wá gbé ọkàn yín lé Ọlọ́run lọ́wọ́ pé nǹkan tọ́lọ́run bá ti ṣe ni Ọlọ́run ṣe. Bẹ́ẹ̀ bá ní diabetes ẹ máa kú, bá a sì ní diabetes ẹ máa kú. Ẹ má wá jẹ́ kí yẹn kó pa ìbálòpọ̀ ẹ̀yin àti ìyàwó yín. Ìbálòpọ̀ ẹ̀yin àti ìyàwó yín ẹ má jẹ́ kó pa. Ṣé ẹ mọ̀ pé àwọn olóyìnbó nínú research wọ́n sọ wípé type 2 diabetes ẹ check diet yín, go greens, go natural. Then number 2 wọ́n ní exercise. Ara exercise ní ìbálòpọ̀ wà. Ìwọ tí nǹkan tó bá ti wá fún ẹ ní oògùn, tí oògùn yẹn bá ti wá pa nǹkan ọmọkùnrin ẹ, ó dáa lọ natural, lọ wá oògùn tó máa jí nǹkan ọmọkùnrin ẹ pépé, kó continue exercise wà àtìyàwó ẹ. Ara ẹ náà ni oògùn yẹn wà. Ṣó yé yín? Ara exercise òun náà ni kí ọ wà. Ẹ má ṣòtò nígbàgbà, ẹ má jẹ́ kí wọ́n pa yín pẹ̀lú oògùn yẹn. Oògùn tó jẹ́ pé àwọn gan bẹ́ẹ̀ bá lọ lé ìlọ̀tọ̀ nìkan tó wọ́n máa fún yín, ẹ bá lọ lọ́la ọkọ̀ nìkan tó máa fún yín, wọ́n á sọ wípé kẹ́ mọ́ ní wúndù. Ẹ ti mọ̀ pé àwọn tó wà nídìí ẹ̀ náà àwọn náà wọn ò ṣúọ̀. Ẹ padà sílé, go natural, chop natural things. Lẹ́yìn ìgbà yẹn wàá wọn á mọ̀ ṣe ìgbà tó wọ́n ti sọ pé o ti ní already ṣó yẹ wàá mọ̀ monitor glucose level ẹ̀, wàá mọ̀ monitor ẹ̀. Tó o bá monitor ẹ̀ regularly, tó ń ṣe exercise regularly, tí o jẹ normal food, tí o jẹ oúnjẹ tó high nínú fat, àwọn occasionally fatty, tí o jẹ àwọn sugary high level of sugary things, tí o jẹ tó minimize ẹ̀, tó gbọ́kànlé Ọlọ́run, tó ń ṣe ìyàwó rẹ, tó jẹ́ kó suffer. Èèyàn mélòó ló fẹ́ suffer? Tí wọ́n bá ń suffer pẹ̀lú sickness, ṣé wàá tún jẹ́ kí ìyàwó rẹ suffer ni? Ìbálòpọ̀ òun kọ́ ló fa àìsàn yìí. Ìbálòpọ̀ kò sì lè increase àìsàn yìí. So therefore enhance ara yín, ẹ jẹ natural lórí oògùn tẹ́ máa fi ṣe déédéé pẹ̀lú ìyàwó yín. Ẹ jẹ natural. Bí àìsàn mú yàn, bí yàn ó bá kú ìyàn ó kú. Bí àìsàn yóò bá sì mú yàn, bí yàn bá máa kú ìyàn á kú. Ṣó yé yín? The little time tí ẹ máa lò láyé ẹ enjoy rẹ̀. Èmi ò ní kẹ́ mọ́ lo medications yín, ẹ lo medications yín. Àwọn oúnjẹ àwọn nǹkan tá a dẹ̀ sọ yìí, mo sọ̀rọ̀ nípa irú, mo sọ̀rọ̀ nípa Nigella sativa, mo sọ̀rọ̀ nípa green tea. Ṣó yé yín? Àwọn vegetables, àwọn fruits tọ́lọ̀ ń dá, àwọn oúnjẹ tọ́lọ̀ ń dá, ẹ máa jẹ wọ́n. Ṣó yé yín? Ẹ máa jẹ wọ́n. So ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ìwọ tí wọ́n sọ wípé torí pé o ní diabetes, nítorí ẹ̀ o fẹ́ ṣe déédéé mọ́ nínú ilé, ò ń tan rẹ̀. Torí mo fẹ́ kó o rò pé òun kọ́ ló mú àìsàn, òun kọ́ ló mú wá bẹ́ẹ̀. Ìbálòpọ̀ yìí kọ́ ló mú àìsàn yìí wá. Bẹ́ẹ̀ náà sì ni ìbálòpọ̀ yìí ò lè pa ẹ́. Oògùn yẹn tí wọ́n fún yín òun ló ń pa nǹkan ọmọkùnrin yín. Nísìnyí wọ́n ti wá join oògùn yẹn mọ́ lifestyle yín. Ẹ lè stop ẹ̀. Ẹ lè stop oògùn yẹn because ẹ bá stop ẹ̀, èyí tẹ́ ti mú dé ó máa yọ́ lẹ̀lẹ̀. Àfiwọ́ tó bá gba kádàrá pé mi ì lo oògùn yín mọ́, nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Bet wàá mọ̀ jẹ greens. Tó bá dẹ̀ ń lo oògùn yẹn mọ̀ jẹ greens. Go natural. Ẹ jẹrú Nigella sativa, green tea, cinnamon. Ẹ máa fi ṣe seasoning. Enough of wicked seasoning. Enough of it. Ẹ go natural. Ẹ lọ natural. Ṣó yé yín? Ìwọ tó bá ti mú, mo ti sọ níwájú, o ní láti reduce the sugar àti fat. Mi ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ. This is on point by 2 using my words for others. Àbọ̀rọ̀ là ń sọ fún àwọn ọmọlúwàbí. Tó bá jó ẹnu rẹ̀ á dó gidi. Ẹ̀kan nìyẹn kú kíyàn sì tó kú. Ó yẹ kó gbádùn ìgbésí ayé rẹ̀. Bye for now.